Àgbàṣàgà gbogbo àwọn tó ń tó ìlú yìí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni. Is laudable. The performance by Damilare Àgbàṣàgà. Ajá pẹ́ lórí, Àṣẹwà. bàtà pẹ́ lẹ́sẹ̀, Àṣẹwà. ẹṣin ọba àjòkò pẹ́, Àṣẹwà. olórí àṣìṣe ìbí pẹ́pẹ́pẹ́pẹ́, Àṣẹwà. ìrùkẹ̀rẹ̀ àwọn àṣìṣe títí tó kábíyèsí, ẹ pẹ́ lórí àpèrè àwọn bàbá yín. Àṣẹwà. Kábíyèsí, ẹ ní rọ lọ́wọ́ o, ẹ ní rọ lẹ́sẹ̀, Àṣẹwà. ẹ ní rọ lọ́wọ́, Àṣẹwà. ẹ ní rọ lẹ́sẹ̀, Àṣẹwà. gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìlú làórí a máa rí bẹ́ẹ̀. Àṣẹwà. Yèyé Olókun nínú ilẹ̀ Yorùbá máa ní Olókun Asọ̀rọ̀dayọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Ajé Ògúngúnnísọ̀, Yèyé Olú Ìlàwọ̀, Yèyé gbogbo Ìlàwọ̀ ẹ̀pẹ́ fún wa o. Yèyé wọ́n ní orúkọ náà Bọ̀báládé, Yèyé Sẹ̀kínọ́tù Ọmọlára ẹ̀pẹ́ fún wa. Ẹ nírọ lọ́wọ́ o, ẹ nírọ lẹ́sẹ̀, àìsàn tí ògógùn ọba ọlọ́wọ́ ní fi kàn yìí. Tàbá wa rí ẹnikẹ́ni tàbí obìnrin tó ti ní obìnrin jáde tó bá wá ń bínú yín pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń bí òun nínú. Inú àjálẹ̀ lòkèdè ti ń tọ́mọ ẹ o. Ní agbára Ọlọ́run, kò ṣọ́kùnrin ní kò ṣóbìnrin náà máa kọlẹ̀ bó mọ́lẹ̀ ní. Kò ṣọ́kùnrin kò ṣóbìnrin ní ọmọ akọlẹ̀ bó mọ́lẹ̀ ní. Nítorí bẹ́ẹ̀ ṣe ń ṣe ó ń mọ̀ wá nínú. Ẹ wo ọdún tẹ wá ṣe lẹ́yìn ẹ ní fi ṣàṣemọ́ o. Ìwòye ọdún tó ń bọ̀ ní agbára Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ wá bí yìí. Ẹ máa ní àlékún owó, Àṣẹ. àlékún ọmọ, àlékún àlàáfíà. Àṣẹ. Tẹ bá bọ̀ lọ́dún tó bọ̀ lágbára Ọlọ́run tẹ bá ti gbọ́ pé Yèyé Olókun wọ́n bọ̀ wá aṣọ ọdún Olókun báyìí. A máa túbọ̀ jù báyìí lọ. Àṣẹ. Gbogbo yín pátá ẹgbẹ́ mọ́tò wá. Àṣẹ. Gbogbo yín ẹ̀kọ́lémọ́lé. Àṣẹ. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. Ọ̀nà yín báyìí a máa rojú. Àṣẹ. Ọ̀nà yín aráyè. Àṣẹ. Ní ọlá màmá wa Olókun, Yèyé Olókun, àwọn náà fi sí mi lẹ́nu. Wọ́n ní kí n máa sọ fún yín pé gbogbo òkè ìṣòro ẹnì kọ̀ọ̀kan tó gbélé bì ó ti di pẹ̀tẹ́lẹ̀. Àṣẹ. Gbogbo nǹkan tó du oníkálukú lọ́kàn èyí tó gbélé Olókun ní ọjọ́ tèmi yìí ní agbára Ọlọ́run tó bá di ọdún tó bọ̀ onítọ̀ọ́ bọ̀ wá ṣe ìdúpẹ́ yìí. Àṣẹ. Ìdúpẹ́ ni gbogbo yín bọ̀ wá ṣe ní ọdún tó bọ̀. Ẹni tó gbé ìṣòro ọmọ bíbí tó gbé wá síbí ní agbára Ọlọ́run tó máa fi dìwòye ọdún tó bọ̀ ó máa gbọ́mọ wá dúpẹ́ bí níwájú Yèyé wa Yèyé Olókun. Ẹni tó jẹ́ ìṣòro owó ni dẹ́gbẹ́ àti jẹ àti mu ó di wàhálà ní agbára Ọlọ́run lágbára Olókun tá à ń ṣe lẹ́yìn tó máa fi dọdún tó bọ̀. Yèyé Olókun mo dúpẹ́ lọ́wọ́ yín ọdún tí mo wá ní ọdún tó kọjá yẹn mo mọ̀ síre bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àṣẹ. Bó ṣe máa rí fún gbogbo yín nìyẹn. Yèyé o ẹ wá nífẹ̀ẹ́ eléyìí ṣàṣemọ́. Gbogbo àwọn tó rọ̀gbà yín ká ní agbára Ọlọ́run ẹ ní já níwájú wọn báyìí àwọn náà ní já lẹ́yìn yín. Gbogbo bẹ ṣe tó dúbẹ̀ bó ṣe máa rí láéláé nìyẹn. Àbòsí tológun àbòsí tọlọ́sà bá a ṣe wí yẹn á rí bẹ́ẹ̀. Èyí tá a sọ lẹ́yìn á kàn wá lára nítorí pé ọtọ́ bí wa báyìí tán forí wa sọlẹ̀ wọ́n mú kọ̀ọ̀kan fi kàn wá lára. Èyí tí a sọ ní àṣọ yìí á ṣe mọ́ wa lára. Ìjọ tán forí wa sọlẹ̀ báyìí wọ́n mú ọṣẹ wọ́n fi kàn wá lára. Gbogbo àwa olóyè táwa wá síbí ní agbára Ọlọ́run ọdún tó ń bọ̀ oníkálukú tòmọ́tò sórí ẹ lẹ́yìn òyìn ìbílẹ̀ yìí máa tún dùn jù báyìí lọ bó ṣe máa rí nìyẹn. Mo wá lọ sọ́dọ̀ àwọn màmá wa àti bàbá wa tó jẹ́ bàbá
fún mọ́mì wa Yèyé Olókun. Dáàdì wa ẹ̀pẹ́ láyé. àṣẹ Ẹ̀pẹ́ láyé. Ní dàgbàyà. Ẹ̀yin tẹ́ máa lò ní ayé ìrọ̀rùn náà lò. àṣẹ Mọ́mì wa bákan náà ẹ̀yin náà ẹ̀pẹ́ fún wa o. àṣẹ Ẹ̀pẹ́ fún wa. Ní àìsàn tí ò ṣe é kù Ọlọ́run ò ní fi kàn yín o. àṣẹ Àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Wá. ẹja sọ pé àṣẹ o Àṣẹ. àṣẹ ló ní kó ṣe oṣù ló ní kó máa sùnà àwíyáre kan kì í tiẹ̀ kó máa ṣe ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. So, We appreciate the chieftains, the traditional chiefs from Orile Ilawo. ẹ ṣé o níbi tí àwọn ẹgbẹ́ àdìdẹ láti mọ orílẹ̀-èdè Nàìjíríà rèé shall we please all rise for the national anthem please. Please, let's be on our feet to ẹjọ́ honor Nigeria. Let's say the national anthem. orílẹ̀-èdè wa ní the national anthem please. We are taking the new national anthem, or let me say the old new. Oya DJ. Please, let's all be on our feet to take the national anthem. ẹ jẹ́ ká dìde fún orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ má bínú ẹ jẹ́ ká dìde orílẹ̀-èdè wa ni ẹ má bínú the old new national anthem Oya ẹ má jẹ́ àpẹ́jù lórí ẹ̀ o. When I was 7, I don't know what I was doing. Now this is a 7-year-old touring the world with his talents. Thank you very much. Did you just decided to give us the funkified version? That is even better. It almost sounded like it. Alright, so while the Edo Cultural Group are getting ready for their performance, let us have machine up. Àwọn àgbàlagbà wọ́n ní ẹnu ọtí kì í tí ọtí amọ́rọ̀ gan ọtí amọ́rọ̀ ní ìtumọ̀ nígbà wáṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lè máa mọ̀ túmọ̀ nítorí jẹ́ ọtí. ọ̀nà báyìí ní fàdálẹ̀ mọ́ ikú tó lọ́wọ́ pa ilé ni kò ní rí yí pa àṣà lọ́mọ kékeré ṣà òkúta.
Kábíyèsí, àjẹ yín dà o. Àṣẹ. Kábíyèsí ló àjẹ yín dà. Àṣẹ. Afẹ́lẹ́lẹ́ báyìí a máa ṣe owó ewu lálọ́ fún yín. Ẹ̀yẹ́ kòkó. Kábíyèsí o. His Royal Highness Oba Professor Olusegun MacGregor, the King of Orile Ilawo, Abeokuta, Ogun State. I would like to visit that place one of these days. I hear it's a very beautiful town. Yeah, I hear it's a very beautiful town. I love to visit the place. And I'm sure when I visit, Kábíyèsí would, host me in his palace, yeah? Kábíyèsí will host me in his palace. I like to eat royal food, drink royal water, drink royal followed by horses, chiefs, dancers, and every important personality who are here with him. Kábíyèsí bá tún wá jókòó, Dámiláre Àgbàṣàgá, àwọn abẹ́rẹ́ bàbá mi ṣe. We'll be taking the performance from Damilare once Kábíyèsí takes his seat. We need Kábíyèsí to sit in the Kò ní ṣe mí lórí